ọ̀rọ̀ fìjàbí ọmọ Portable àṣírí tú o ẹ̀yin èèyàn ẹ̀ súnmọ́ bí o eléyìí tún gbẹnu tán o ọ̀dọ́mọkùnrin kan mọ̀ ló mọ̀ ké gbàjarè sórí ẹ̀rọ ayélujára ẹ wò ó ntọ́dọ̀ ọmọkùnrin sọ eléyìí tún lágbára o lórí ọmọ tí ìyàwó Portable wèrè olórin bí kí lọ́dọ̀ ọmọkùnrin sọ lórí ọ̀rọ̀ ọmọ tí Portable ṣẹ̀ṣẹ̀ bí tẹ́pẹ̀ ní fìjàbí ẹ gbọ́ ẹ̀yin èèyàn ilé ìgbẹnu tán o tọ́ ẹ wo ẹ mọ̀ wá jẹ́ ń gbà yín lákòókò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì wa bẹ́ẹ̀ la kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé tẹ́tí di fámìlì olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà lórí ìkànnì. tọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ojú tuntun lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. bẹ́ẹ̀ sì ń wọlé sórí ìkànnì ẹ tẹ subscribe button yín ó ní kinní kan bí aago lápá àlàáfíà yín bí subscribe button ẹ tẹ́ ṣẹ́wárí subscribe button tẹ́ ẹ tẹ̀ wọn ò já yín lówó ó kàn ní ó mọ táyín lólobó lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì bẹ́ẹ̀ sì ń bá wa tẹ subscribe button yẹn ntẹ́yìn náà bá dáwọ́ yín lé òrèrè la máa já sí ẹ má wàá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ mọ̀ wá jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé ntẹ́yìn náà bá nílé èròǹgbà ẹ jẹ́ ká tó máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́. ẹni kíyàwó Portable ọmọ Lálọ́mí ẹni kó jáde síta kó wá fi Ògún búra tó bá jẹ́ pé Portable ló ní ọmọ. ẹ jẹ́ ká ṣe DNA test. mi ò kọ́kọ́ fẹ́ gbọ́rọ̀ ìwá sórí social media ìkan nínú àwọn fámìlì mi náà ní kí n jáde síta kí n pariwo fáráyé wọ́n ní kí n jáde síta kí n pariwo kárakẹ́yìn kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n bá wa dá sí ẹ má jẹ́ kí wọ́n fi ọwọ́ ọ̀la ẹ má jẹ́ kí wọ́n fi gbá mi lójú èmi ni mo ní ọmọ Portable ọmọ Lálọ́mí ẹ jẹ́ ká ṣe DNA test tó bá jẹ́ pé mi mo lọ́mọ àbí mi kọ́ mo lọ́mọ kò tiẹ̀ nídìí kí la fẹ́ máa ṣe DNA test fún ẹ jẹ́ ká tó bá tiẹ̀ gbógun jáde ẹ jẹ́ ká fògùn búra torí mo mọ̀ pé Portable ọmọ Lálọ́mí mo mọ̀ pé ó láìkì ìṣẹ̀ṣe ẹ jẹ́ ká fi ògùn búra tó bá dẹ̀ jẹ́ pé mi kọ́ ni mo lọ́mọ kí n dẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra bọ̀ tó bá ti jẹ́ pé mi mo lọ́mọ ó tiẹ̀ dá mi lójú ni nǹkan tó dá mi lójú tí mo lè ọ̀rọ̀ Portable ọmọ Lálọ́mí òní mo fẹ́ sọ mo lọ sí ọ̀dọ̀ Portable lánàá ní òkè ọ̀sà odógúbà mo lọ síbẹ̀ n gòkè ya àsìpàdé mi tájọ wà láti day one èmi àti ẹjọ wà ní tó bá wá láti inú Ṣàngó ó máa wá sọ́dọ̀ mi àjọ máa flex nínú studio ó jẹ́ máa wà pẹ̀lú mi ibi tí mò ń lọ gan nǹkan bá dé tí mo wá dé ọ̀dọ̀ Portable lánàá mo ń gòkè ya kí n tẹ̀lé ọ rí nígbà pé ó yá ó tẹ̀jẹ̀ fídíò àbí fọ́tò ló bá mi yà síbí máa tún ní mọ́ followers sí àwọn èèyàn náà máa tún mọ́ mi díẹ̀ online. ìgbà tí mo dé ọ̀dọ̀ Portable tí mo dé Odógúbà àwọn tó yọjú sí mi àwọn bíi mẹ́ta ló yọjú sí mi ìkan ìjẹ̀fẹ́ báyìí ó jáde sí mi ó ní kí ló ṣẹlẹ̀ ṣé mo ní appointment pẹ̀lú Portable ni mo ní rárá n gbé mo tẹ̀sí ẹ̀ ní TikTok pé kó reply mi mo dẹ̀ tẹ̀sí ẹ̀ ní Instagram náà pé kó reply mi pé mo wá pé kí n wá sí báyìí tó má ṣáàjì bíbá yìí tó bá rí mi kò ṣáàjì sọ pé òun ò mọ̀ mi nǹkan tí aláyé máa sọ fún mi èmi ò lè rí Portable kíní kan ṣé tó bá jọ Lámìdé lè ń bẹ́ lọ wò ṣé mi ní kọ́kọ́ ní appointment pẹ̀lú ẹ̀ mo ní right nǹkan tó sọ ó wà right but mo ti dé ibà yìí náà mo ti débi náà èmi náà mọ̀ pé mo fọ́kọ̀ bọ̀ èmi wò pé torí kò reply mi torí ẹ̀ mo ṣe gbéra tí mo fi ń bọ̀ nínú Ṣàngó bíbá yìí ká máa fọwọ́ gùn àwọn ilé iṣẹ́ sọ pé kí mi máa lọ pé Portable sì kò tẹ̀lé rí mi rárá pé mo ní ẹ̀tẹ̀ sì bá mi sọ pé DJ TLS bá tẹ̀sí gbórúkọ mi bí ó máa jáde sí mi ọ̀nìrọ̀ ọ̀nì fẹ́ máa gbá ẹtí mi gan pé tí máa pẹ́ jù yín báyìí mo jẹ́ pé embarrassment yẹn ó ti fẹ́ pọ̀ jù fún mi mo wá bọ́ta bí mo ṣe bọ́ta tí mo fẹ́ máa lọ ibi ìyànà ọ̀dọ́ ẹ̀ yẹn àti ìyà wọlé sí inú Odógúbà yẹn mo rí Portable lọ́kàn nìyẹn bó ṣe ń bọ̀ nìyẹn ó sọ aṣọ sí èjìká báyìí ó ń bọ̀ ó fẹ́ sọdá pé wá sọdá èmi tẹ́tù pọ́nlé pé Portable ọmọ Lálọ́mí ọ̀gá tiwa kinní kan lájọ wà mo tún pọ́n lé pé àzìn ó tẹ̀ rí mi pé TLS àfààná ó tẹ̀ jẹ́ fọ́tò péré ló bá mi yà àbí bóyá ó kàn ṣe fídíò pẹ̀lú mi tó pòsì ẹ̀. ìkọ́lé lè máa sọ fún mi ní sẹ́ẹ̀ tó sọ fún mi mo ní DJ TLS ní Portable ó ní ṣé mi gbowó wá ni pé àkóyí space pé kémi máa lọ kí kóyí báyìí. ṣé kó a lọ bẹ́ẹ̀ ṣá ìmọ̀ràn àbí ìmọ̀wé ẹ̀ ní ṣá. ẹ kò kọ́ ẹ bá a bèbí kéré ni. ok kò sí wàhálà ó ti ṣe dandan tiẹ̀ èmi dẹ́ kó bẹ́ẹ̀ mo lọ fipá ẹ bá mi o ṣùgbọ́n today go tomorrow is coming ni o. ẹgbà wà fipá ẹ náà máa bá ẹ ọjọ́ tó bá ti wá sínú ẹgbà
àwọn lálọ́ mi bàbá yàtọ̀ sí sọ́mọ̀ rí o ó ti yẹ òkàn sẹ́bẹ̀ ni kò dì mú o ó ti yẹ ojú dáadáa tó wẹ̀ mí ṣíkò wọ́n á sẹ́gbà o bá ti ní ṣòlẹ́ gbà àwọn kò ti o fẹ́ bọ̀ o fẹ́ jagun ni o ó ti yẹ bàbá ló ń ṣe o bàbá ló ń ṣe àgò kéré o bàbá ló ń ṣe o. tẹ́tijọ́ wa pa tó ti náwó lọ́wọ́ afa tẹ́tijọ́ wa pa mo sọ ọkọ lórí ọ̀kadà nígbà tí mo lọ mo ní àdàbí tó bá jẹ́ ní owó mi nìkan ló kù. àgò jáárọ̀ àdá ìyá ẹ̀rù kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. máa ṣe gbẹgbà ó ti jẹ disọ́ngu ẹmú ni o disọ́ngu ẹmú sẹ́bẹ̀ ti mú ni o ẹ̀gbà wa o tó bá ní ṣòro ẹgbà wa o kókó amọ̀tàn kókó sẹ́yìn kó wá sí ṣò a máa gbé ìbọ̀dì pa ọ̀gbẹ́ni òbí. àdára o ẹnu kọ́ ilé yìí kò ṣe tẹnu rárá o o kò lè tíra ìwà lásán kò bá sẹ́gbà kò bá ṣe ṣò tíra ìwà lásán kò tíra ìwà ó ti yẹ àwọn pé gàbá yàtọ̀ sọ́mọ rí ó ti yẹ ó ti yẹ bẹ́ẹ̀ yẹ ó yàtọ̀ àwọn máa ń pariwo rárá. bàbá bìbí ló kéré tó ló ń kéré ẹ̀ bẹ́ẹ̀ kò kéré nù ayé yìí ẹ̀gbá wà ọ̀sán inú máa bí mu ẹ̀gbá wà bí o. inú ẹgbà ó wá jà ìjà ríngì lórí inú ẹgbà o abẹ́ gún ẹ abẹ́ ṣe kọ́ bí jà ẹ. torí ọ̀nà ìjà rẹ̀ láti gbẹ̀ ojú mi dáadáa wọ́n tẹ́bù ọ̀mọdé lọ mí bá ti bí ya ẹ̀ dáa àbá ẹ̀ dáa wàá sílẹ̀ kàkà ṣe ṣò ó ti lọ bá. tọ́ a fi àkókò kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé bí tẹ́ẹ̀ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ẹ̀ ti ń gbọ́ wá tẹ́ẹ̀ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wá etí náà ò ní di ń rere etí gbogbo wa mọ̀ gbọ́ o nípa ọ̀dọ́mọkùnrin tó ké gbàjarè lórí ọ̀rọ̀ Fìjàbí ọmọ tuntun Portable tó ní kódà káwọn lọ ṣe DNA test ó dá lójú kílẹ̀ ẹ̀yin náà rí sí ọ̀rọ̀ yìí ìtẹ́yìn náà bá rí sí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa àti pé pàápàá jùlọ lórí àwọn ọ̀dọ́mọkùnrin tó ló ń jọ́rẹ̀ Portable náà ẹ rí pé gbogbo ẹ̀ kàn sáà ń bọ́ lura wọn ni ṣùgbọ́n ẹ wo ìtẹ́yìn náà bá sáni léròǹgbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ìyẹn lórí ọ̀rọ̀ Portable wèrè olórin ibi táwa fi àdàgbé ètò ìsọlẹ̀ sí rè bó bá tó sí ń lọ àmọ́ ọmọ wa lọ́lọ́kan òjọ̀kan fún ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.